àti gbọ́n àsùnmọ́ àti jí gbogbo àtọ́bá o àti ìjòyè o àtọmọ ìlú o gbogbo àti jí nílẹ̀ Yorùbá àti jí lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí àyè gba tápà ó ń kọ́lé ìgúnnukó àyè gba tápà ó ń kọ́lé ìgúnnukó tápà dẹ̀ ni wọn o ọmọ nu pé èmi kò dé pòwe ni o mi mọ̀ pòwe yẹn tún máa gé fọ́ mi mọ̀ pé tún máa gé fọ́ èmi kò fẹ́ pòwe ni àṣọwé yẹn ó tẹ̀ tún bá wọn wí gan ni tún gé fọ́ ni torí pé ọmọ tápà náà ni wọ́n Yorùbá sọ yìí pé àyè gba tápà ó ń kọ́lé ìgúnnukó ayé ti gbà wọ́n torí pé ọmọ tápà ni wọ́n fi ẹsẹ̀ rìn wá sílẹ̀ Yorùbá ni wọ́n wá fẹsẹ̀ rìn wá sílẹ̀ Yorùbá tán torí pé wọ́n fẹ́ gbàbọ̀dì fún ìran Yorùbá Fúlàní wá fún ọ ní 300 million wípé okay 300 million yìí o ẹgbẹ́ 200 million fún Aláàfin àná allegedly bí kábíyèsí ọba Tímsìn ọba Ṣómólú Bàrígà bó ṣe sọ yẹn pé ẹgbẹ́ 200 million fún Aláàfin àná o kí wọ́n mú 100 million o 200 million kí a ní kó gbé fún Aláàfin àná yẹn torí pé 300 million la gbé fún yín pé kó lè fi ẹ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ ọmọ tápà ní ọmọ nu pé ní ẹsẹ̀ ni bàbá wọn bàbá kan ní máa kọ́kọ́ àbálákù yá ẹ̀ tó fi rìn wá sí ilẹ̀ Yorùbá báyìí ní ìsìn ó dẹ̀ mọ̀ yí pé tápà nu pé àti Fúlàní ọmọ ìyá ni wá gàmbàrí pa Fúlàní ni kò ní ẹjọ́nú so àwọn fẹ́ fi wọ́n paroko ṣàròkò ni àròkò náà ni àwọn fẹ́ fi wọ́n paroko sílẹ̀ Yorùbá kí wọ́n jẹ́ alamí bẹ̀ yẹn o kó lè máa gbégbòrò fún wa o ká máa fi kọ́ńkà ilẹ̀ Yorùbá o ká máa fi jẹ́ gbọ́ àwọn Yorùbá o so ó yá ìwọ lọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò débi wípé tá a bá ń gbógun wá wàá máa sọ wípé gómìnà fún mi gómìnà òṣìgun fún mi ni sẹ́nẹ́tọ̀ òṣìgun fún mi ni ọba òṣìgun fún mi ni ìjòyè òṣìgun fún mi ni president òṣìgun fún mi ni ìyẹn là ń gbọ́ for the past 10 years tó ti ń pa wá wọn òṣìgun fún mi wọn òṣìgun fún mi wọn òṣìgun fún mi ni àṣerọ́ ni ojú wa ti wá là báyìí nísìn àṣẹṣẹ wá rí wípé àṣẹ wọn fi wọn pàrokò sí ilẹ̀ Yorùbá ni kì í ṣe pé wọn ò fẹ́ ṣígun fún wọn torí pé contract tó ti wà láàrin àtàwọn Fúlàní tó gbowó fún wọn wípé wọn wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ ja ogun torí mi ò rogun tí bọ àǹtí mi kà níjà nílẹ̀ Yorùbá ráyọ̀tì lọ́jà tó bá ṣe pé àwọn jagun fọmọ Yorùbá wọn ò jagun fọmọ Yorùbá gbogbo ogun tó ń jà tó fi ń pọ ọmọ Yorùbá ni ò bẹ́ẹ̀ ni ráyọ̀tì lọ́jà kọ́ máa lọ gbalẹ̀ onílẹ̀ kọ́ máa jà ní Mùṣín kọ́ máa jà lóṣòdì kọ́ ọmọ union máa jà kọ́ máa lọ bá wọn parí ìjà kí tọkọ tìyàwó máa jà kọ́ máa lọ bá wọn parí ìjà ráyọ̀tì lọ́jà wọn dá ráyọ̀tì sílẹ̀ èmi ò rogun tí wọ́n ti jàre o ààrẹ òun jagunjagun tó ń wọṣọ funfun kiri jagunjagun tó ń yọ ọkùn ààrẹ pati ààrẹ sẹrímónì wọn náà ṣe bẹ́ẹ̀ káàrẹ sẹrímónì làwọn so báyìí nísìn tógun Fúlàní ti wá dé irọ́ tó ń pa fún wa nìyẹn tó máa fi pa ọgbọ́n ọmọ Yorùbá tán irọ́ tó máa pa fún wa nìyẹn o so àṣírí ti wá fi báyìí nísìn lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí àti rí wípé wọ́n dẹ wọ́n wọ́ sí inú ẹ̀wọ̀n àárín ìran Yorùbá ni àṣírí ti wá fi báyìí nísìn sọ́dẹ̀ máa lọ náà ni lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí àyè gba tápà wọn kọ́ lè gunukó àwọn náà tún ti ń dọba wọ́n ti ń sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ju ọba mi lọ nílẹ̀ Yorùbá ẹ rí pé àrífín nìyẹn àrífín ilé ìgbẹ́ tó mọ́mọdé wò dé àgbàlagbà wípé oyè Ààrẹ Ọ̀nà oyè tó jẹ́ pé ẹ fi owó rà ní tí ẹ ń ṣe ọmọ Yorùbá kẹ́yìn máa sọ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ju ọba mi lọ odindi ọba aládé àwọn ọmọ aládé àwọn ọmọ ológo àwọn ògolẹ̀ adúláwọ̀ àwa tọ́lọ́hun dá dáadáa àwa tọ́lọ́hun dá pé kẹ́yìn ọmọ tápà máa sọ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn kí tó wá ṣe oyè Yorùbá ọ̀ṣọ́ọ̀sì kábíyèsí ọba Tímsìn kábíyèsí ọba Tímsìn ọba Ṣómólú Bàrígà kábíyèsí Tímsìn ọba Ṣómólú Bàrígà wọ́n sọ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn pé oyè Fúlàní ni pé kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn pé kì í ṣe orúkọ Yorùbá wípé ọ̀ṣọ́ọ̀sì lórúkọ oyè ní jagunjagun ilẹ̀ Yorùbá ti tiwa wípé wọ́n dẹ̀ ti jẹ orúkọ yẹn wọ́n ti jẹ jagunjagun yẹn olórí jagunjagun yẹn wọ́n ti jẹ́ nísìn 600 years ago ló ti jẹ́ àṣẹ 6,000 years àbí 600 years anyway ìkọ́nù méjèèjì ní ṣá ló ti jẹ́ oyè yẹn gbẹ̀yìn wípé kò tí ì sí ẹni tó tún wá jẹ mọ́ àṣẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn àṣẹ kì í ṣe oyè àṣírí bá tú àṣé kì í ṣe oyè Yorùbá so báyìí nísìn lílọ ló ń kẹ́yìn bọ̀ ẹ máa lọ ní ti dandan ni bẹ́ẹ̀ ni torí pé ẹ rí oko kúnlẹ̀ kẹ́ tó gbẹ́pà sí àṣírí rẹ̀ ti tú báyìí olórùka fẹ́ gbòka olóòka gbòka ọwọ́ ọ̀gá dòfò bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ lọ gbé igi òro tẹ́ ń gbé kí ọ̀pá òro tẹ́ ń gbé kí àbí ṣé igi ni ògo èyí tó bá jẹ́nu méjèèjì wọ́n ní kẹ́ lọ gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá òtítọ́ ti bàbá yìí àti mi gà ní ní ìdíyín mọ́ ń tọ́
ẹ jẹ́ fi fídíò yẹn wọ̀nyí kẹ́ lè mọ̀ pé o ti tán báyìí ní ìsìn o ẹ jẹ́ mi ò ní parọ́ tí bá rí ni o òótọ́ ọ̀rọ̀ ó wá lè kóró bọ̀ tèmi ṣì máa sọ òótọ́ ọ̀rọ̀ yẹn o òótọ́ ni mò ń sọ mo mọ̀ pé gbé ilẹ̀ ti máa rí fídíò yẹn bọ̀ Gbogbo èmi náà ní kémi náà wá Gbogbo àwọn tí ò bá ti rí kí kan wá Gbogbo tèmi náà fún wọn ní pé nǹkan ń ṣẹlẹ̀ o Ọlọ́run má jẹ́ àṣẹ̀sìn o má jẹ́ àṣẹ̀sìn awọ́rò má jẹ́ àṣẹ̀sìn gbàgbà má jẹ́ àṣẹ̀sìn kọ̀rọ̀ sọ ẹ jẹ́ kí n fi wọ̀nyí. Kí ló dé sọ̀rọ̀? Ilẹ̀ Yorùbá ní bàjẹ́ o. Ó bàjẹ́ tí. Àìrógun ajínigbé mọ́. Èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́. Ọlá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà ti Èrúwà. Ẹ ṣeun. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹtì ẹ̀wà ẹ̀sìn wá fi ìjókòó náà yẹ wá sí. Ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti Bọ́ọ̀rà. Ẹ ṣeun gidi gan. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Ilé-Ipó ti ìlú Ìpàkó. Kábíyèsí Ọlọ́kọ̀ọ́kà ti ìlú Ọ̀kàkà. Mo kí yé o. Àná bí kábíyèsí oníbìrìtì. Mo kí yé o. Ẹ ṣeun gidi gan ni. Èmi ò lè gbàgbé yín. Kábíyèsí oníbìrìtì. Mo kí kábíyèsí Ológbò ti òkú náà. Ẹ ṣeun gidi gan. Dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀kú ìdílé náà. Mo kí kábíyèsí Olóró ti Olóró. Ọ̀yọ́ lọ́wọ́ Olóró ní bàjẹ́ o. Ẹ ṣeun gidi gan. Ẹ̀kú àdúró tí Aláàfin. Ẹ máa tó rántí níta ní o. Gbogbo ọba ní kábíyèsí kí ẹnì kan. Ẹ̀kú ìdílé o. Rántí níta ní. Ara Ọ̀yọ́ ilé ni ọ̀rá ti jáde. Inú mi dùn gidi gan ni. Ìmọ̀dé ṣe ẹ ṣeun. Mo kí kábíyèsí Loju ti ìlú òkè ọ̀nà. Kábíyèsí ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́ mẹ́sìn wà ní ìjòkó. Bàbá àgbà kí òkè yín o. Thank you very much. Ẹ ṣeun gidi gan ìdílé. Ẹ kú àdúró ti Aláàfin náà. Mo kí gbogbo àwọn baálẹ̀ tó wà ní ìjòkó níbí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ní tí ibi Aláàfin bá lọ lẹ̀ lọ. Ẹ ṣeun ọdún ní tí láti ọkùnrin. Ẹ ṣeun dúpẹ́. Mo kí gbogbo àwọn aṣojú ìlú láti Spain. Wọ́n tún jáde o. Ọlù ẹgbẹ́ ọ̀tún ọ̀gẹ̀rẹ̀ and you are giving them all the energy, everything possible to make sure that you are there. Thank you. We really appreciate you. I'm saying this, we would always like to see more of you. You are here this year. We would like to see you next year again. Thank you very much. Thank you. Mo kí gbogbo àwọn àtàwọn ní ilé náà. Ọmọ wa Ṣàngó. Ọlọ́run fún wa ṣe òní ẹlẹ́ láti mo kí aṣojú mínísítà náà mínísítà culture and tourism wọ́n ti wà ní ìdòkó ẹ̀ṣẹ̀ fún wa dúpẹ́ àti bẹ̀rẹ̀ láti àwọn olóyè Aláàfin náà ọ̀pọ̀lọpọ̀ Iléwédú ó ti ẹ̀jẹ̀ pé ó ti gbé ìfọ́nrán mo kí ọmọdé tí wọ́n
wọn lójú náà ṣe ìtọ́jú Aláàfin ìlú Ọ̀yọ́ mi bàjẹ́ ẹ̀ṣẹ̀ òkè. Mo wá kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn náà pátá tẹ wọ́n síbí ilé ẹ̀mí ṣiṣẹ́ o. Iṣẹ́ yóò wá níbi iṣẹ́ láti ẹ̀mọ̀ lórí ẹ̀mọ̀ kọrin. Mo wá kí gbogbo wa pátápátá wá láti ọ̀nà nílé. Àwọn fi àwọn ṣe àjọyọ̀ ọdún ṣògbé ìkọrin láwọn bára wa ṣe ṣe ládùúrà pé àwọn tó àti tọ́lé àwọn náà láti tẹ̀lé. Tẹ bá wo ọdún Ṣàngó ní ọdún tó kọjá ẹ̀rí pé ti ọdún yìí ó tún láàrin ju ti ọdún tó kọjá lọ. Wọ́n á fi eléyìí kí àwọn ẹ̀yìn ìgbìmọ̀ pátápátá látòrí ọ̀la kùnẹ́ẹ̀sì àti gbogbo ẹ̀yin ẹ̀ ṣe agbátẹrù ẹ̀ náà kò ní bàjẹ́ fún yín o mọ̀ ṣe ni ẹ ṣeun gidi gan. Ọdún Ṣàngó táwa ń ṣe lẹ́yìn èyí gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni ó lè jẹ́ pé ẹ̀kejì ni ilé ìjẹ́ fún lórí àpèrè àwọn bàbá mi. Àdúrà mi ni pé àwọn tá a ṣe tọ́jú yìí náà máa ń ṣe tẹ̀lé láti ìwé nìyẹn o ẹ wọ́wọ́ olórí ìwé lọ́wọ́ wá yẹ o pé wọ́n kí àǹtí mi kà ní jókòó àti ìṣàwọ́dún ẹ̀yìn ẹ wọ́wọ́ olórí o. Ìjọ UNESCO náà mo kí yín o using this opportunity to say a big thank you to you. It's good to say. Ó ti kàwé kábíyèsí orí ìwé. I know one thing for sure that Ṣàngó being an approved deity, it has always you have always been the brain behind it. So thank you very much. Really appreciate you. Pàǹtí mi kà ní. We are looking forward to how you get to be for your historical site as well. I appreciate it. Thank you very much. Kí gbogbo wa lápapọ̀ gbogbo àwọn tá a sọ nílé ṣe láti ìgbàlẹ̀ wípé àwọn tá a ṣe tọdún yìí láti tẹ̀lé wọ́n ní ọdọọdún láàárọ̀ ìsà ọdọọdún láàárọ̀ mú mi lórí àtẹ nínú ọlọ́run náà àwọn tá a ṣe tọdún yìí láti tẹ̀lé ìdájọ́. Mo tún wá ń kí wa pé ọdún Ṣàngó tá a ṣe yìí àlàáfíà tó mú bá yọ ìbọn yọ ìrẹ́ ìráṣẹ ìjọba rẹ̀. Wọ́n ní àbímọlé wọlé tẹ́gbẹ́ dá ọ̀rẹ́ dọ́ọ̀lẹ̀ ní ìgbàdá. Wọ́n ní tí ìgbàdé bá kùkù ẹ̀rọ bá ń gbé ní ọlọ́ọ̀lọ́ ọ̀nà ọ̀yọ́ ìrẹ́ ìyẹn. Nínú àgbáyé sẹ́ni tó lè sọ pé báwo ni ti tẹ̀lé lọ. Wọ́n ní Yorùbá ní Ọ̀yọ́ ọ̀nà ilẹ̀ Yorùbá náà lẹ́yìn láti ìgbìmọ̀ rẹ̀ ìwájú lọ́gáàdì tí ilẹ̀ Yorùbá ó gbé ọ ẹ̀ṣẹ̀ omi lọ ní inú mi dùn wá láti wá sí ilé ẹ̀mọ̀ pé tí wọ́n bá ti ṣe tọ́jú tó wà náà ààyò pé ní ṣe ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rẹ̀ mọ́ ọmọ Ààrẹ ní àwọn. Káàntì mi kà ní. Kí ló dé náà ṣe káàntì mi kà ní? Káàntì mi kà ní. Wọ́n ṣe o. Wọ́n ṣe o. Káàntì mi kà ní. Wọ́n ti wà confused. Wọ́n jẹ́ ti ara wọn mọ́. Ṣé kábíyèsí òun rántí mi ni? Ẹ̀sìn dé o. Aláṣẹ ìfúnpẹ́ ẹ̀sìn dé o. Kámẹ́rámà yẹn ò dáa.
Kí ló dé? Wọ́n káàtì mi Gani. Kò dáa, eléyìí ò dáa. Sorry, àǹtí mi Gani. Àǹtí mi Gani rèé, wọ́n kí wọn. Ọmọ ṣe o. Eléyìí ò dáa. Bí kábíyèsí orí mọ̀ dáadáa ni. Má ṣe o. Káàtì mi Gani. Ààrẹ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ People Congress. Olórí sọ yí pé káàtì Gani ohun tó lórí sọ nìyẹn o. Ó wà ṣe o. Mo fẹ́ kẹ́rẹ́ àǹtí mi Gani dáadáa. Ó ṣe o. Àǹtí mi Gani. Mo fẹ́ kẹ́rẹ́ àǹtí mi Gani dáadáa ni o. Ó mà ṣe o. 有很多45岁以上的女性朋友问我，想念8段锦养生到底该怎么开始？àǹtí mi Gani nìyẹn. Dákúndákún wo ni ẹ̀ ẹ̀yin ọkọ rẹ̀ ní ìyá àbèjì. Anyway, ìyẹn náà tó bẹ̀. Àwọn onílù yóò dá o. Jágúnjágún wo ló ń sọ èèyàn tọrẹ bí ìyá àbèjì. Jágúnjágún bo nìyẹn. Ẹ̀dẹ̀ ń tọ̀yàn ẹyẹ lè tọ̀yàn pa èèyàn onílù yẹn lè tọ̀yàn pa kí ló dé? Jagunjagun ń bọ̀. Èèyàn jókòó bó ṣe ga tó yẹn tó sì gbọ̀nlẹ̀ yẹn tó dúdú tó ń dán yẹn já fi sí bẹ́ẹ̀. Ẹ torí pé àtúgbọ̀dọ̀ tún sọ nǹkan míì disgrace yẹn ti tó láyé ọ̀tọ̀. Tó ga bẹ́ẹ̀ yẹn kéèyàn jókòó kí kábíyèsí kí gbogbo àwọn ọba tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n kí gbogbo òjòyè tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n kí wọ́n tún kí oníwèé ìròyìn pé tó tún recognize àwọn oníwèé ìròyìn. Àǹtí mi Gani tó wá jókòó sí ẹ̀gbẹ́ kábíyèsí ó wá rí àǹtí mi Gani. A ní àwọn èèyàn tún wá kọ lẹ́tà bí ìmọ̀ bóyá ẹ rí nígbà táwọn èèyàn múwèé tán mo lọ fún olórí wípé olórí ọba ṣèwé báyìí pé olórí àǹtí mi Gani àǹtí Gani ló jókòó síbẹ̀ yẹn ẹ bá fún kábíyèsí níwèé yẹn bóyá gbogbo yín rí ẹ bá fún kábíyèsí níwèé yẹn ẹ sọ fún wọn wípé àǹtí Gani wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ yẹn pé kán kí wọn olórí bá múwèé dání báyìí kábíyèsí òun ti rí ìwé débi tó máa pa àǹtí mi Gani ọlọ́run má jẹ́ àṣẹ̀sìn àgbáyé má jẹ́ àṣẹ̀sìn kọ̀rọ̀ má jẹ́ àṣẹ̀sìn gbàgbọ́ ọlọ́run tó bá ń pín ẹ̀sìn ní tẹ́ǹkọ̀bọ̀ ọlọ́run má jẹ́ abáwọn rà pẹ̀lú gbogbo ẹ̀yin fáǹsì ní tẹ̀wọ́rì ọlọ́run má jẹ́ abáwọn rà ẹ̀sìn dé o àbùkù aláṣejù ẹ̀sìn dé o ẹ̀sìn dé o àbùkù aláṣejù ẹ̀sìn dé o ẹ̀sìn lélẹ́yìí torí ọlọ́run ó mà ṣe o.
ẹ̀sìn lélẹ́yìí Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe wárí fún ìgbéraga nìyẹn ìgbéra ṣánlẹ̀ ni ṣẹ́rí gbogbo ẹni tó bá ti ń gbéraga tó bá ti believe pé àfẹ́mí láìsẹ́mi wọn ò lè ṣe láìsẹ́mi wọn ò lè jẹ láìsẹ́mi wọn ò lè mú bó ṣe máa ń rí ní wọn máa tẹ́ǹtà ni bẹ́ẹ̀ ni ọjọ́ ká sọ tòótọ́ disgrace yẹn lágbára o àǹtí mi ò ní lè jẹun fọ́sẹ̀ kan ẹ tún wá wo fídíò eléyìí ẹ dí sùúrù àǹtí mi ò mọ̀ yìí pé àgbọ̀nrín èṣì làwọn ń jẹ láwo ni bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ yìí pé ojú àwọn ọmọ Yorùbá ti là ní àsùnmọ́ àti jí Ọlọ́run àti gbọ́n Yorùbá ní tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ló ti tọ́ máa bá òtítọ́ ti bá báyìí a ti rí wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè Yorùbá wípé oyè Fúlàní ní pé Fúlàní fún wọn ní 300 million ni wọ́n fi jẹ oyè yẹn wọ́n fi plan ní wọn sí àárín wa wípé oyè ọ̀ṣọ́ọ̀ṣì ní oyè jagunjagun ilẹ̀ Yorùbá so ó ti di dandan máa lọ nìyí lọ ló ń kẹ́yìn bọ̀ yìí ọmọ tá a pà ní wọn wá pà ní wọn sáàrin wa ni wọ́n tún ṣe ń sọ story Ọlọ́run máa ló sọ pé kójú wa máa là ọ́ Ọlọ́run á dá fún Àdìsá ọmọ aládìkún ọmọ òfin ẹkùn díhò kété Àdìsá Ọlọ́run ló ní Ọlọ́run ló ní ká ní alternative o bá ti pa ọgbọ́n ọmọ Yorùbá tán pátápátá bá àǹtí mi kàdí ṣe máa sọ pé kábíyèsí ò tí ṣègùn fún mi ni olórí ò tí ṣègùn fún mi ni ẹ̀wọ̀n wòlíì ò tí ṣègùn fún mi ni gbogbo afá ò tí ṣègùn fún mi ni lágbájá ò tí ṣègùn fún mi ni amẹdù ò tí ṣègùn fún mi ni tó máa fi pẹ èèyàn ọmọ Yorùbá tán báyìí Ọlọ́run ò tí ṣègùn fún mi ni àwọn òde ẹni mọ̀ pé wọ́n plan wọn sáàrin wa ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ló sọ pé Ọlọ́run àwọn alálẹ̀ tí wọ́n sọ pé ìyà ò ní jẹ wá wípé àwọn ọmọ Yorùbá ẹ̀jẹ̀ wa wọn ò ní máa Fúlàní ò ní máa fi ẹ̀jẹ̀ wa ṣe tutù nílẹ̀ Yorùbá wa ló gbé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ṣòwò bàbá dání ẹ̀kọ́kọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bàbá Buhari tó gbé dìde ẹ̀kọ́kọ́ Fúlàní tó gbé dìde Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ nírọ̀ àǹtí mi Gani bá já o bẹ́ẹ̀ ni Yorùbá ló sọ pé òrìṣà bó lè gbè mí ṣe mí bó ṣe bá mi gbà tẹ́ẹ̀ lè gbèjà wa ẹ ṣe wá bẹ ṣe bá wa ẹ fi wá sílẹ̀ ẹ gbé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbé lọ sílẹ̀ Haúsá kẹ máa lọ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ọ̀ṣọ́ọ̀ṣì làwa fẹ́ báyìí nísìnyí ẹ máa gbà àǹtí mi Gani nígbà tó ṣì máa ń sọ yìí pé tó ṣì máa ń parọ́ fún wa táwọn náà ṣì ń ròyìn pé wọn ò ṣígun fún wọn ṣígun ẹ ti ẹ̀gbọ́n náà ṣé bá láàfin ṣígun fún wọn ní May tó kọjá May June July August oṣù kẹta lélẹ́yìí táláàfin ti ṣígun fún wọn Ọlọ́run ọba àǹtí mi Gani rọ́pọ̀ ẹ wá bá mi wo fídíò yìí o ẹ máa wo fídíò. ọjọ́ Kakanfò ṣé ìwọ tẹ́ pé orí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ní street ìwọ ni mo máa fún odidi Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ̀dà through social media ìwọ tẹ́nìkan bọ́ ọ̀mọ̀ ẹ ládùúgbò ìwọ a máa sọ ṣàkàṣàkà ìwọ a máa sọ fún odidi institution tó fi exist for 530 years ìwọ máa pàṣẹ ìwọ tó ò lè pàṣẹ inú ilé ẹ wọ́n yá ọmọ ẹgbẹ́ ò lè kọ̀ǹtú ẹ̀ ọmọ agbábà pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ jagun àwọn ọba tó làṣẹ lẹ́nu wọn kì í sọ pé ààrẹ ó yá o ẹ̀sìn bá gómìnà sọ̀rọ̀ wọ́n wá jẹ́ kí ààrẹ kó wá wò wá níta lọ́rọ̀ ṣé kò sí ọlọ́pàá nù mọ́ ni ṣé kò sí DSS nù mọ́ ni ṣé kò tún sí Àmọ̀tẹ́kùn ẹgbẹ́ bá kọ́sọ̀rọ̀ lọ́tọ̀ nígbà yìí please ẹ bá kọ́sọ̀rọ̀ lọ́tọ̀ nígbà yìí. Oh my God Ọlọ́run ọba o ìrọ́pọ̀ ẹyẹ máa tàn wá kẹ̀kẹ́ ẹyẹ máa tàn wá kẹ̀kẹ́ ẹyẹ máa tàn wá àti gbọ́n ojú wa ti là orí wọn ò tí ì ṣègùn fún wọn náà lọ sí wa tó máa fi pa ìran Yorùbá tán wọn ò tí ì ṣègùn fún wọn àti gbọ́n ọtí mẹ́jọ yọ ṣọ́ọ̀ṣì ẹ lọ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ẹgbẹ́ lọ sílẹ̀ Haúsá tó ti fi jẹ́